I can't hear where. You can fridge me with my army, what I'm daddy. You don't know, Zebu. I want to move now. How that Mabo? In your dad getting dark is good enough. I like it good. Oh, them away. No, maybe it's maybe just put it. I'm on Gavia. And we are going, we want to pick you. You never know how Gavia. Well, I did. I think they're not. You are nowhere to be. Oh, man, Like a good. Thank you. You are okay, one in my hand, quite worried. Then you will make it a little. Uko, Padomo. what are you? What can you go me? You are me, I make it a little bit. Yakme. Oh, I am the one when I walk with Yakme, Yakme, Romobo. Okay, Marie, man, one is a worry. You might be one. What are you? Yakme! What's on? Look at an Amatana. A woman making a lily. What's on? I bet you want to say, man. Yakme! I don't buy Yake. There we go. Then where that is passing, no moment, you are not going to be a good body. I'm a bomber. Where are you to go? One of the la go wa ko me ya ge ugboni ai du me pe ne kire na fi di dole ya su na yo e così me mo lo può avere così me uko Papa domo. ebi ya bi ji na Awe posa. ya Ma do to we. oyo Domo. omo bia ya ke la janwo o se me no se pa ma wa re ke gbe Omo we ni to ta. osuwa oni mo di E ti to we. o ko ta yi wa uko Epa. era wo Orowa. era Awe posa. Domo. ojo Ni amo yo. Erutu. ori eru to mu ade eru to we do to we abi me we do to Erutu. mo ni ma nyo e iwa ma o gbata ni dai wa mu e Yo si la mu. ya si ra ni o me wa Iya bo. Ayi we ya. ya me ma Owe si pe boni wo no le school. Guia aqui, área aqui. Owi ya ki. tu poderia lá dia que eu pá essa tinha lá dia que eu O do oco. Essa já lá aqui, ó. Ona ajo de coma. O mama mo ni magbe ko we, wa ni mewe sa di mela ya ki. Bo guia aqui a. é o que tá vendo pá Bo. Dora. Bago. Bago. Os pe ma fo. Na je. Papa domo. Pati we. Bago. Bago zua. What? Ariwa. Ina drop. Ina drop. Na we no. Awon wa wa ti ni ta ni pa. Wa ri o ni ani ni. Na wa ri ni. Wa ri. Ojo la ba gbo we. Ya pa ko pa. E de gbe so mi ma. Wa so mi ma fi we ju ku e. O eru what you mean? O eru what of we wa tu me. E de we. O kan ma ka ba o de yo.
Ako. Gele ye ako. Ogwe. E mo je megbe, wo no ko gbe wala. What's some? E bono gbele. Tell me your way no. O. E mo je megbe. Ipa ino pa no le la dian no ya gbele we no gbele ni. Ore je me. What's it? Kojo. Wọ́n ṣe wí di ọwọ́ ẹ̀mí ìrànà kánú gbé lẹ́jọ́ gbé. Oyin mo wà lánìí. Méjì school. Èyí school. Wọ́n ọ̀rẹ́ ní ẹ̀dẹ̀ mẹ́jọ. Ebo rí mẹ́gbẹ̀lẹ́ ni. Ebo ni ma gbà. Ẹ̀kí ní níbi graphy, ní níbi glory, ní níbi fali, ní níbi sábà. Yà wọ́n Benin no kwa. Benin no kwa. Dictionary. Yà wọ́n. Yà wọ́n dọ́ ẹ̀rọ. Ìwé rọ. Mo ta na. Ìyá. Oh, yeah, well. Who can judge you? Bobo, you can't. Oh, my God, can't judge. When you judge you, well, yeah, damn you, if you hold it, if you know honey, you want to be on, no move your one. Tell it to your mouth. Where we come away in graphic, where am I? No me. That will come out. Gary one. You will get your wow. Oh, Igbo no. Oh yeah, je we. Okay, no. Wow. We are where you work get on no. Oh man, you work here no ma ebo. You won pa je no ma. What do you want my way? When the name we graphic. Yeah, graphic no ni me. Wo be adi ni ya to be ma we ni graphic. E mo wa ko yo. Kaba. Ero wa wo. Oh. Mo ti wa. Kati gwenoro mo boy ropa so kuma oyin mi ya no re do asatin we me It's panapezo. ona kabo o ase mo wa je mi nla o bi me yo no ma ebu ayo yo osoro iye egbe ma iwe na ase boy no you me anyway ni a se we no la wo wo no ma o han mi ai baba I'm not even ajo egbo won okay ọmọ mi no be ma e bobu ni yen ri lo e ke no fi ore re no do de ba na je se It's fi no wo e bo It's Mandela. Rizo se no ya lo e fo de ni tie la jare no mo na kala sunobu Sister Yina, ìwé no ma we bo. Wọ́n no ya zebo ni. Ìwé no ma we we go azebo. Baba is going to be very paraphrasing. Paraphrase baba me didn't hear me no sarunda me be yen bonek re. Ìwé no na. Ma be ne wo wa fi e no ya ha we owe o gbu ego kiri e ro ma polo ogire It's a motofa. say I know yeah That's what I say. It's going to be a la. oh owo yin na ya wa tan o wa da re Me yo wo ni me. Ere wo ni. Ni o ni o wi go ro. Sorry ai. Ki o no gbe mi. Nu ya ma e no bo azebo zele na. Bueno, que se habla. Tiene que venir. No puede. Yo me lo Aghahowa. Yeah, my say oh. It's going to be a ya. Where bonanzilena. We na make it yi. Wa take no ko bu to that chanzebu. Le ba be siwa. Le bien ko ma we na. Wa gege le ba so tun oji. Le ke na wa wo yi. Isha. Me wa na so we. Dire school. O poli hin. Ihe aso ni ha. Ma o e me na wa wo gi me. Gbo se mi wa yi tun. Wo tun. Vene e bogi devu o idona to to wa sawa micha imono wa ajeberio o le deberio ni ya de kopi ota e wa wu no wa ton bere le wani wa won ni ke wa mu ji wa won wa mu ji o je le ton eni ri ayo to ndegbo ni ya be dictionary ye ni no we gbo no we
Benin way na ya. He say masagwa. Masagwa. Era no fo. Masagwa. Ya de yo. Ipaf. Pafa. Tu mangwa tipa wo ipafa. Ase wakara mu we binu we. E be o serede. Oye le to. Esse masafa. Ikaku. In a day way dictionary. A woman I don't have it here. Masagwa. When the Masagwa money, Masagwa, not as she money in the here, near FFM was one in Miami, in Masagwa. And you make the money in Masagwa. In Patan, can mean money. Mammy, no, based on my being a macalayo, only a hand, only pata. Oh. I don't know for the other. I can't go like to walk away. Impata. You better. Get it. Get it, but the money won't give me that tomorrow. I want to know. The one way. Yeah, my Mary. Eh, Mure do a holiday. To my body, Hoena. It poof. O Conwa. Get me a good many after them. Poof. Gunu what tell me cannot get a poof. A cool mountain. A year working on my Zaco on Jay. In poof. Eh, we can also do wow planning, but so one of my neighbor Kuni, they walk we are so worried. Only in poof. Maybe also. One no. Ebona date, poof, we no ya we are, or a cabo we are, poof. No way, Calais. Era time, poof. Maybe not give me so gas over the Raji. Time, Baba, poof. I'm a man. Poof. Like a dude. Zeman. Zagodo, mais calapulé. Pouf, ok, pouf. Non pas. Mesquele. Jesse, un bonine. Calapulé. Mais c'est bon. Você vê? Que dá nem tudo. Pode poner o pulinho, não sei, ele pulinho. Na minha ideia. Grave tiet wanya wo no ya va ko pa tu mo ko so ni wa na we no to ni normal era me ni oni ni me ya ebu ogun ya ajibo te boni wo me you dey represent me we bo so se ma mo e fe me taxi ri o we e me na ka de lo mo yo ni wa ta ri yo we na ta no yo ọgbụgbụ ha ma wee na bọ ọmụgbụ ele me do isi bu isi we isi we ọ na plan we ma iwa ahịa o ya isi bu we do ane me e ba e do da ya ka de be boje gbogbo na ka do ba we e bo de ara ka de be ra ka de me o ga se me na ya me mo de be ri o ti ka me we no feel so power e ke ye ke do ya se ba we ki gba fo wo se we ki na o e bo ni o pa mo osin working on la ogun yen we igu egun no ma ebo no wa ma me le kian ebo ni kian yan ma wa ha na la o ni osin
inu chanania ya o ni ya yin so ko mu ma o yo ma zi dri ya gbele ya gbo so bi a be chat me yo be a mu so Baba. 17, 18, 19, 14. Uko. 17, 18, 19. Uko. Baba. 17 18 ẹ má wà ní square. Sàlùbàdà gbọ̀n mi rí. Ọ̀nà gbé wọn lé bàjá. Ayé báyìí. Mo máa ń lè wá kọ̀ wẹ̀. Uko agbẹ̀wẹ̀ sukuu. Màá gbé ìnàgún. Wọ́n ní gẹ̀. To Canada na president 3 months and Canada repair year. Díẹ̀ ní gẹ̀. 0, 1, 14, 18, 8B. Ẹni àpapọ̀ àfà. Ayé àgbẹ̀yọ. Àpapọ̀ àfà. Ọwọ́ àgbẹ̀lẹ̀ ayọ̀. Mo bẹ̀rẹ̀ yìí láti máa dùn òun lọ́kọ̀ ayọ̀. Obìnrin nìkan ọwọ́ èèyàn náà. Ọ̀sọ́gbọ̀n yìí ṣe tó tán. Ibùdó dúró di 0. Ó dùn mú ọyọ̀ bẹ̀rẹ̀ yọ̀. Àbẹ̀rẹ̀ wọn ní àwọn àna ẹ̀ pè. Owó ABCD. Ọ̀sọ̀gbẹ̀lẹ̀ 4, 9. Ọmọ ẹgbẹ́ yà wọ̀ sukuu. Ìyá pé. Gbónú ẹ. Lọ́wọ́ yẹn ìyá gbọ́ dáa. Mẹ́nu ìlànà ọgbẹ́ yìí náà ọ̀kẹ́ ọ̀tá máa wẹ̀ òhìá. Mẹ́ka wà tán wẹ̀ ọmọ nù ẹ̀ pọ̀ lọ ọ̀hún náà yẹn bí. Mẹ́nu mú ẹ̀yẹ̀ mú ẹ̀ pọ̀ lọ ọ̀hún mú ẹ̀ pọ̀ lọ mẹ́nu méjì náà ni mọ́mí ọ̀yẹ̀ ẹ̀yẹ̀ yẹn òde kì. Èbé kọ̀ fún òde kì lọ́rọ̀ náà. Àwa wẹ̀rẹ̀ dashboard. Gẹ̀ wá. Èbé kọ̀ fún ọbí mẹ́ ẹ̀ ń wẹ̀ gbẹ́ náà. Ọwọ́ àwẹ̀rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mẹ́. 17, 18, 19. Ó yà gbà bàtà bíi wíwèé lé rẹ̀ ẹ̀kọ́ wẹ̀. Wẹ̀ká bò wá ẹ̀ẹ́dẹ́ gà gbé mẹ́ká lè gbé adé sukuu nù. Ìmọ̀ ẹ̀yà nínú ẹ̀ jíjà ní òun yẹn máa wọ̀ ẹ̀mí nì. Ẹ̀rẹ́ mẹ́gbà ló wà súnmọ́ wà ló sùn. Ẹ̀yà súnmọ́. Ẹ̀yà sukuu wa. Ìmọ̀ ẹ̀rẹ́. Àgàbàgbò ní àgbẹ̀. Èbí sùn wà ní ọmọ bọ́ àdọ̀lẹ́wẹ̀ ta. Ó yà ó ta kẹ́ wá. Dáná mi wẹ̀ èrúwẹ̀ ẹ̀yà ọjọ́ hàn máa wẹ̀ bí. Dáná mi wẹ̀ wà hàn sùn wọn. Ó yà ó ta kẹ́ wá. Ó pa ìbàrẹ̀. Òwúlẹ̀ wọn. Ìlọ́kùnrin ajé. Yé 17 18 bọ̀bọ̀ 17 18 bọ̀bọ̀. Ẹ̀rù ẹ̀yìn àdó. Èrò padà tó dárí ẹ̀wẹ̀ jù lọ àwọn. Òwú àwẹ̀ sùkú nù. Nàgùn ẹ̀bẹ̀ di ẹ̀mẹ̀ náà rí ìwé yìí ní sùkú. Igọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ yìí mọ̀. Àgbàdà bídí. Nípa ọ̀pọ̀ ẹ̀yìn ọkọ̀ du ẹ̀kọ́. Àgbàgbé. Photosynthesis. Now let me tell you where photosynthesis or a process go ya bie. When it time photos or ya bie, you call that photosynthesis. You wire bie, you wire fefe ore mama. And photosynthesis ni iyefa aga equal. Ogopa wo ku. So that guy equal. Nana me we estoy. Títà kóyọ̀. Òyìnbó ẹ̀ ń kó ẹ̀wọ̀n máa yí ẹ̀rù wá ní ọ̀yà pé òyìnbó. Ẹ̀wọ̀n gbé ẹ̀ yíyọ̀. Àbàdà bíbí ẹ̀wọ̀n ọ̀gbìn ní ìwà. Ẹ̀ náà wọ̀ mà ìgbà rẹ̀ rà bí ẹ̀ lè tú níbi inú ẹ̀ lọ sí ẹ̀. Ń dàgbà ìgọ̀ rẹ̀ ẹ̀ lè ayé ní èrè sí. Wọ́n náà ní ọgbẹ́ àbàràbídọ́ orí fún ẹni rẹ̀. Ọgbẹ́ mẹ́rọ̀ bọ́ mẹ́rọ̀ bí ẹyẹ lọ rẹ̀ lọ. Gbẹ̀bẹ̀ tí ABCD yọ, ọ̀kẹ́ tí ABCD ló ń yàrá ìdílé àbí. Ọgbẹ́ ABCD ẹmú lóko wà á zẹ̀. Ọ̀rọ̀ bá ti rẹ̀ náà wà. Àrò BBC. Ọgbẹ́. Àrò BBC. Ọ̀rọ̀ bá ti rẹ̀ wọ̀ ìyá kò sí ma. Yẹ káwé ABCD wọ́n tó sọ́tọ̀ ní ìwà ẹ̀wẹ̀ ọ̀bìyà ni. Ẹmúlò kó wà ẹsẹ̀ nìkan náà ní ẹ̀rẹ́ bí wàá sí wọn. Ìpà ọ̀gbìn ọmọ àríwá yìí ọ̀run da ẹ̀jọ̀ pàrọ̀ náà kì í ṣe fi wù. Ẹ̀rẹ́ náà wẹ̀ náà gbígbé náà. Èmi pàrọ̀ náà kí wọ́n mú yọ̀ náà wọ́n lè gbé yà kí. Ẹ̀rẹ́ gbìyànjú. Àwọn yóò wẹ̀ fọ́ ti kéré. Èrè wà sá ọmú ẹ̀. Yà pé bọ̀ ìzà o, yà pé bọ̀ ìzà o.
Ede oni ika my go go ya ka report so we ya fi be. Uko, You want kill me o. kata agbori o. Wa se wa sa o. Uko, kata ko agbori o. Kata agbori o. Wa sa o. Wa boss ya o. Eba wa gwari ari gwaru da. Eri member E7 na wo mwe ko ni we na ya bi me. You carry and go. Ela ka lo agbaja mo. Mawan. Ela ka agba. Awo ti sa ni aka. Awo, ai wa ru ni. Uwe ye, ewe na me na we. Orí me ni yo se, a se pa ni. Láwo wo, iyo no ka bo ye dina. Wo da we omodi o, wa no ni me. Iyo no ka bo ni school. Ga ko ka do we. Buga. Buma, na blega de. Eba. Ita wo we ga ba 50 years. Wo ka ro ke la ba ti na ni. But to me je wo school na we man wa we don't mind you say that. Because of failing, that is already normal. They say not to so do align, or it's not to move like again. Wa ba ye. Wa ba yo. Me ke mechanic ba. Wa ba ye o je mo na ki. Me mechanic. E mo na ba ki e re na. Ma. O ba ke kere. Bọ́ọ̀lù bẹ̀rẹ̀. Ọmọ yóò máa bọ̀ yàrá ẹ̀wọ̀n yẹn ká. Ilé ìkìlù gbé náà nìyẹn bí ẹ o sábà fi ọmọ náà gbé à. Ló parí mi. Máa ṣọ́. Bọ́ọ̀lù ọ̀dà kù. Láwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ni ìwé náà. Ọ àṣẹ ilé sùkúù ìmọ̀ ọ̀nà ìlú ìwé. Wà ó bá a nọ rẹ gbẹ̀dì yẹn lọ fún ẹ̀dì àwòwá. Nígbà tó bàárẹ̀ ìlú èdè yòó. Ẹ o bàbá ìfá ìṣẹ̀lẹ̀. Nínú òwèrè ahẹ́ àwọn. Wà. Ìjọ yóò kára kàn wọ́n ṣe. Àwọn ní ìjẹ́ bò. Ìjẹ́ fún. Kí ní kọ́ ká ṣe expire mi wá sórí à. Gbogbo bàbá àyàwó èlùbíjó ojú wa ìlú. Òwe ìlọ́ta ẹ̀ ọ̀wé ìlú wa. Ó wá aṣọ bọ́ olùmọ̀lá. Anyagba. Ó bá wọn. Mẹ́lẹ̀ bò náà. Ọ̀rẹ́ orí yá lò kókó olùmọ̀. Lọ́sọ̀ àwọn ẹ̀fà. Wọ́n lè kọ́ mẹ́rin bẹ̀rẹ̀ báyìí. Kókó. Ìfà làwọn. Yọ̀bá yọ̀ kókó. Yọ̀bá yọ̀ kókó. Ìfà gẹlẹ́lu ẹ̀ ìfà kó lè fà. Báyìí lè wẹ̀. Kókó ni dẹ́. Àwọn ẹ̀wù náà ìdúró dé yìí. Ó gbọ́tọ̀ mẹ̀kẹ́rẹ́ tó á ti sì wà náà gbọ́tọ̀. Ẹ̀yin yóò mẹ̀mẹ̀ mi bàbá. Ẹ̀yin yóò mẹ̀mẹ̀ mi bàbá. Kókó dọ́lẹ̀ dẹ́. Dọ́lẹ̀ wọ́tọ̀ lè ẹ̀ ó kéré ní ọ̀ ajínlẹ̀ lórí. Uda yi gbọ́dọ̀ kan na ní ẹsẹ̀ ní sukuu mo náà ti nà yín lọ́pàá náà ọ̀wá wẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni na ọ̀hún ní aka bọ̀ wọ̀ na ọ̀dọ́ra yìí ló yìí bàárẹ̀ òde yọ ọmọdé ọ̀nà ọ̀nà. Ìpàdé ni mẹ̀rẹ̀ ìpàdé bẹ́ẹ̀ ní ìjà ìwà ló fi kẹ́ra sọ̀rọ̀. Nàmá yé sùsẹ́ lóye lẹ́nu ẹ̀ sùkúta bọ̀ ní sùkú ẹ̀ bí mo yẹ ọ̀ kàdó akọ̀nà. Èlò wẹ̀ wá ní ìdílé wà ẹ́ àtìkà. Àyíká ẹ̀ sùkúta ọmọ ìlú wàá bí ìlú wàá yẹn nà ẹ̀ títí wà lójú ìgbà. Bàbá yìí dé o. Class, really got attacked by no photosynthesis or a process. I'm not going to give you one of the your lack of home training, lack of ambitious or Oko. Oye náà. Oye. Oye sí. Bí àti wà láti à. Ọmọ o. Ìṣòwò ẹ̀sìn bọ̀ bọ́ yìí. Wọ́n sì mẹ́rin wíwá sí mẹ́rin náà sí mọ́mọ́. La ẹgbẹ́. Ìdè la ọ̀. Ó kà ẹ̀ náà sí bí yẹn. Ìwé ló ká máa wọlé sukùlù. Wọ́n yìí ṣe é pọ́n ní. Oko. You are still a potter. Who boy that's me? I just see the major say ni ah. Ìrọ̀lẹ́ pọ́tà méjì náà. Ìwé wa máa wẹ́wẹ́ kí ló ìkẹ́. Kí ló ìkẹ́ ọkẹ́kẹ́ wèrè àṣọ́gun mọ́. Only my work better. Me we are just see the major ni. Akeba so ata. Every way you know you are a potter. Pọ́tà. Kí ló ìkẹ́ ìwé tó ká máa wẹ̀. Kẹ́kẹ́ mi àrí combination kí mi aláwẹ̀ pé ní. Yapa la. La la is like the end to my way. In one wa o bu me anju wa. Okay man na me ase tete won. We anju e ma to gun awon. Oko. Hey, ko me me ya do go do. Combination all la wo owó iná. Ko me tell you.
your kind of need to only here. I'm me about it was eating for ma. You know no bumi out. Oko. Me puta. O puta. You ni bi omo. Agbe Chris you go ko na bi omo. Omo de yo. O kyan le yan. No momo kyan le yan. O me puta. Ikedi, man you also hari. You are mwere. They come, they work some good. Trust me. I'm around there now. Where worry? You trust you well. Where they are, but they like a walk. Don't want like it. Where worry? Keep again, no deal. No. Adam. Oh, you go. Where's he called? God! Ọtí mé ní grado tí não jẹ́ school. Não é de mue. Não é. Jerry ya mi Jerry na. É go. Voilà. Of course. See me yo. You looking good uniform. What if my phone got? Voilà. Looking good. Where my phone got? My phone got. I guess friend don't say what no. And I can see what they prove and I love that. Go away my phone got. I'm a teacher putting away. I'm gonna just cause you putting on my phone got. How my phone got? My phone got. It's not that my froggy boom boom. Beg that my froggy boom boom. Oh, what if for running where est que nos jours ils prouvent no bois zebonné ou bois belle grammar. On est monté fonga. Who are on your door? Door. It's a round of applause. Nah, why anyway? Oko is my friend. Is that my fonga? Anyone know how so say my fonga already. It's a round of applause. I'm gonna get that from you. When you just come here, I got you with a boyfriend. You feel that my fonga? My girlfriend, we are in school, man. Oko, ogweri me. Where did they move? I don't know. Why have bought who grave? Who is that? I know if you break your sister fab. Oko. My seven real now. What tell you? Don't that one down my for boom. Let me tell you where I boyfriend. I didn't know just go for kind of free cut. Ọtẹ mo rien. Baba domo sa. We si ge domo. Koyo. Ni ona me. O ge je. Baba iro ni wa finish school and the ye ko gwa ni na kin. Se no baba. Tamo. Iwa nemewe. Imagine ni ya mi we. O di bi aba ko ya o kan gbese na. O se ni. Ọtẹ me. Obo rien. Domo. We si no na wa we de me. O wa me wa ton. O me no ko ni ge no ya sun adu e kilo ni mo bo je ni ere ge o wala. O teme o boy dan. Wo ebo no wala won je oje school. Ika awon yan na wo last school ni we ni. E wa si wo wala na wa bele si wo mo. No wala wa ke school e. Ebo ri wala fi oku awo wa. O ha mo wa. Wọ́n pa ní nọ́ọ̀sẹ̀ iná wẹ̀ bọ̀ nọ́mẹ̀. O ìjẹ́ kẹ̀kẹ́ tí wọ́n níbi à iná wẹ̀ ìmájì school ọ̀sí ẹ̀ gbájì school yẹn wẹ̀ bóyin wá pa. Ọ̀wẹ́ ọ̀sẹ̀ bóyin yẹn dẹ̀. Ọ̀wẹ́ krakra bèzì ọ̀tẹ̀mẹ̀ láwòwò èkèrè krakra bèzì ni iná mìíní yóò rán tọ́ ẹ̀ mà. Kaka bezi.
They check it for me. La okay. Iju. La ko be. Baba, kaka busy Ero. Go water. Igbe bori be do. O we wa la wo wa ro we. O me ti vasi no je we dictionary. Nínú wala. Ugwala no wa wa. Papa. Lare. Whatever it is. Do fi ebonu. Papa. What is miraculous? What's no yi? Eyo wa gbele. Kere na yin no wa se na. O ga se so. Ugwala. Papa. We ma teme na. Pardon mon commandant. Papa, vous me connaissez. Actually, kaka busy. Là, on peut voir qui il me fait la dernière fois. Ma on y va yo. Comment on dit? Okay, now so do I. The course you go to the school. Master PhD. Agba. Ime. E mani gba wa be amanima. Are mo na gbon no me kaka busy. Agba. E dio me ya fe. Ko ni ri mani awe eri mi ma gba wala bi kaka busy. Voilà. Papa ma carry yo. I'm a course. I'm engineer. I'm a mercy. Hein? I'm a accountant. What you? Master degree, no like online degree. I go master degree. Course. Okay. So that I want. Aghahowa hai. Eh. W again. Why? Aghahowa. O ende. Baba Manjus. Ugwala. You want to one more? Iho me wa se ni. Se to da wa se no we. E ya wa wasted. Ugwala. Wait ba. Now. Baba, ya gbe wa. Am I just? If no soon, wana take be warm. What's it? Ugwala owe. Oze odo. What we una? O teme no be an jo we bi ni. Ore ma be na. Owere ugwala. O famu bi a. Ona we no ugwala do tie bi. Ebu ugwala wa se ni no gbaro. The matter with Tamimina. Lani say. Ija. The way you will tama. Ore dame ne. Ona we no spell Aghahowa. O we www wa e. Amagwata. O ma won aka. The matter with Tamimina. Ija. Wala women was zeboyo zeburi. Kile be ta boda. Krakra bezin no ze wana we. We di joga gugu o we we ma ba. The matter. Wala. Jesus No ze o bubola tin ne no wa ze do. Awu wo ga che bona ya ma ba na we. Ani wala ro mi me. Ah? E de ni abia gbon e ya we mi dan. Ah? Wa o ga gbon no wa so e gbon no la fa. Wa wori ya. O me de ge o me mi ro pa. O wa ya mo pon le gas wa gbo go yo to e kan. E bo re nu wa gbo ki ni eme ate. Wala. Oge no. Wa certify ma ho wa we ni ana. Wala. Wa wa we ni ana. Igo na I was zenwe. Jesu no mi o wa fa. Amigori na ya zige so. Wala. Uma go ma kon. Me pa wan no ti ko Tony me wa face. Nale. Me. Wa zige isku yo. Wa eske na ma jo e webo. Be na wa so ani ni me wa go ate bo pa no we ize. Ime ga to wa o. Na o ye. Wala. I was 7 years old. I was school. I never remember. Wala.
Larry, voilà. We no go go to ba wa we ke get enia. Let me opoyi lona se. Oji ogelo yeji e. Wo hu e o he o he degree. That's all Lana. ya yo bo ku lama Gere! Hi, bona yari ko ki fe friza wo. Sukuna ge wa ujo, ma wa mu igoria. Ni mewe mi li sokuze bude. Egunwe ijabo ne. So mo pa no akwe. Mo ka ma o ya wo. Ona ye ti we mu. O ye ti. Ise ti. Da me o. O se ti. Ya gbo e kan. O la wo na mi. Yo bo pa no wa. U ke tomatoes. Bona wa agwa lo do pa mu we na. Ta finiko. Omi wo ne? Obo ko gba obi o se me na. No big on. Imi o ye. Wa wa ya won ni. Wa wa ya won na wa enu se mo. No go ni e tun yin na tun yin. Na ma ori ya la. Le boss ne m'a pas ni capital nous. Le boss pour m'a pas ni moi. C'est farouté. Non que pendant que si ne m'a pas même. Le gars qui mourir. Okola. Na ojabo mege. Ni hi atama we. Meni zewe tebe mi awo ni be gu egwan. C'est farouté. Où est yo mime? Ya pour le gars. Awo we ni me be ki to e ko. Wo ri ya me ati school ye e ko ni. So ko we ga se no magwani. Me wa so e bu ni wa ki me. Awo ki me me do ya we copy. For the trouble for me. Wow, wait a minute. C'est pas le truc. Il y a comment où il y a un blessing à Sokin School. Il y a Balamogue. Il y a Balamogue School. Wow, fait du kidney. Imagine how c'est là. Wow, c'est. Le boy a ma way. Et puis, il y a peu. Oui, c'est si. Il y a ma way. Tu vois, il va venir au carbone lâche. Il y a yellow mi pé, on a tête qui quoi. Il va aussi va. Pas de mougoyon. On va mougoyon, on va nous.